pé ṣé èèyàn lè kírun lẹ́yìn ìmáàmù tó ń ká apá aṣọ àbí tó ń ká pólò tí èèyàn dẹ̀ ti sọ fún un. So ìbéèrè tán béèrè ní ẹ̀bọ̀dé mi máa ń béèrè pé ṣé kíká apá aṣọ àti pólò ṣó wọnú náhì tó wá lórí pé kí ẹ̀ mọ́ kaṣọ mọ́ra lórí rùn. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man walahu ila yawmiddin. Amma ba'du, kíká aṣọ náà yíwá kí a máa kaṣọ nínú ọ̀nà tí a máa ń kírun. Àwọn náà ni hadith ibn Abbas radiyallahu anhuma inú sahihain àti inú kutub sunan ni. Wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam umirtu an asjuda ala sab'ati a'rab. برواية على سبعة أعظم برواية على سبعة أعراب على سبعة أعضاء وأن لا أكف ثوبا على شعره. النبي صلى الله عليه وسلم أنا أبغى أقول لا شيء يكون ما كاشوا أسوكو ما فوري بالله فلان كم سورون بالله فلان سولو أوريك méje oríkè méje Arab níbi ìwé àtọ́ pé Arab níbi ìwé àtọ́ ti wá pé àádọ́ níbi ìwé àtọ́ ti wá pé Azum ọbẹ̀ kankan náà ní oríkèéríkèé náà so that àwọn méjèèjì ẹsẹ̀ méjèèjì lẹ́tí wọ́n fi tó bẹ́ẹ̀ ni oríkún méjèèjì bẹ́ẹ̀ ni wájú including mú sóyè papọ̀ torí ní wájú lòun náà sáwà so that àwọn kékeré méjèèjì náà níbi rìwáyà mi tí wọ́n wá ziyada wà ní sahihain wa an la akufa thawban wala sha'ra tí wọ́n sì kọ́ ọ́nà kọ́ ọ́n máa ká aṣọ àti irun ìyẹn kó tó wọn bá fẹ́ forí balẹ̀ yẹn kó wọn lọ ìforíbalẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n foríbalẹ̀ bẹ́ẹ̀ àwọn wá aṣọ kan kọ́ ẹ̀sìn tó máa ká kó tó foríbalẹ̀ bí ẹni tó bá wọṣọ ọwọ́ jàdá bí àní àbáwọ àbí ọwọ́ agbádá ni àbọ̀tí àwọn aṣọ mọ́dásẹ̀yìn náà ni sóye tó bá fẹ́ foríbalẹ̀ lẹ́sìn tó ń ka sókè báyìí ẹtí hadith yẹn sọ̀nà ọ̀rọ̀ hadith yẹn tó hàn bẹ́ẹ̀ ni pé kí wọ́n máa sẹ̀ aka sókè kó tó foríbalẹ̀ ó tó lábẹ́ rògbò àkótó lọ́bí sujud wọ́n ní hadith yẹn sọ pé kódà kí wọ́n ṣe bẹ́ẹ̀ so níbi riwaya mi wà an la akfuta thawba wala sha'ra kaftu ayàtọ̀ sí kaf ní kí wọ́n ká aṣọ sókè so kaftu kí wọ́n sún aṣọ papọ̀ torí pé alkaftu bí máa ná aljam'i wà dọ́mì kí wọ́n ká nǹkan papọ̀ kọ́pọ̀ nǹkan papọ̀ ọlọ́run sọ pé ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا ونابا أنزل فين كفاتا أي جامعة لكم وضامة لكم وضامة إياكم أحياء وأمواتا أحياء وأمواتا أيواني على يني بداية سيوبساني أنكم مكم سيكون يقولون سينو أسواني okuni so alkaftu mana aljama dom ìyẹn ni pé olùrìwáyà yìí náà kí a máa kaṣọ pọ̀ kọ́ máa sùn pọ̀ sí àti àmà forí kanlẹ̀ nítorí ìrìwáyà méjì ń sọnù tí a máa ń túmọ̀ sí pé tí a bá ń forí kanlẹ̀ tí a bá ń kírun sóye tí a bá forí kanlẹ̀ ọba yóò hadith yẹn tí ń sọnù sóye ọlọ́run bá wa tó ní ma so that tó ń di bẹ́ẹ̀ àwọn onímọ̀ nàdá mẹ́rin nínú makiruhatu sọlá wọn kà fún tí sẹ́rí akọ pé kí wọ́n má ṣe ní kíkọ́ pé kí wọ́n má ṣe lọ dájú kí wọ́n ṣe lọ sóye ọ̀gá ẹ̀yà wọn sọ wá kápólò ń kàn lọ tí àwọn kápólò ń ṣe ọgbẹ́ kọ́wọ́ nú eléyìí ọlọ́ọ̀lá subhanallah kọ́wọ́ nú kínní sóye ọkọ̀ wọṣọ tó wọ ṣáàtì nínú aṣọ tó bá wọṣọ rú gan wọn máa ń ká ṣe àwọn kápólò náà ṣe ọgbẹ́ kọ́wọ́ rú rẹ àbí kọ́wọ́ bẹ́ẹ̀ so torí kò tẹ ẹni wá sí sùjúdù tó máa ń torí pé ìtumọ̀ pé kó má ka àwọn aṣọ tí wọ́n lọ sùjúdù ó sì má fà sókè nígbà ní pé kó fi lè fi ogbá rẹ̀ sọ́jọ́ lọlẹ̀ fọlọ́run níta ìgbà pé ní sùjúdù ni wàhálà ṣe àrọ̀ kó má ka irun sóye kó má ka irun
tí àwọn bá ń lọ lásán tó bá ká irun kò sí nǹkan tó bá dùn bẹ́ẹ̀ àbí tó bá ká irun ẹ̀kọ́ tó wọ̀ ọ̀run lápèjúwe ìyẹn ó lè ṣe látara ẹni tí irun rẹ̀ tó bá ní irun tó pọ̀ gan tí irun rẹ̀ wá wájú tó yẹ pé wọ́n ń dé àwọn wọn ń pè ní al-agam ńlárúbáwá so tí irun rẹ̀ wá níwájú tó fi dé wá dáwájú báyìí kí ló lẹ́yìn kọ́ pé tó ń bá forí kalẹ̀ báyìí ràn ọ́ lé dọ̀tí kó máa ká lọ́wọ́ fẹ́ forí kalẹ̀ ẹ̀ náà sọ̀rọ̀ ń túmọ̀ sí pé àwọn fẹ́ forí kalẹ̀ ni lẹ́yìn àwọn aká polo kó tó wọ ṣáàtì tó lẹ́kẹ̀rẹ́ abẹ́wọ̀ kóòtù yá ní tọ́wọ́ pẹ́ kírun pé kò tọ́ bẹ́ẹ̀ rárá wọn kọ́ ṣàníwá orí bẹ́ẹ̀ ọlọ́run bala tó nínú lẹ́yìn yẹn gan ani makuratu wọn pe káfù àti káfù níbi irun nínú ọ̀rẹ́ mẹ́rin so ọlọ́run bala tó nínú so that wọ́n bá ibùn kátẹ̀ tó wọ́n sọ pé jẹ́ pé tahrim ní náhìyò yẹn so yẹ ká sọ pé tahrim gan so that kò sí tó ní ṣe pẹ̀lú pé kó má kírun bẹ́ẹ̀ àbí kó má bà jẹ́ so ní túmọ̀ sí pé ó ń tàn ṣe lọ́run ìrẹ́ tó pé ní haram náà àwọn onímọ̀ tó ṣíwájú ọ̀dà rẹ̀ pé lọ́pẹ́ kíní gan kíni pé kọ́ má kírun bẹ́ẹ̀ bí wọn rárá fi hàn bẹ́ẹ̀ lápèjúwe ẹni pé màkúrò wọn pè é pé ẹni tí ń forí kàndá ó fẹ́ káṣọ ẹni tí ń káṣọ tó forí kàndá ó fẹ́ fún aṣọ pọ̀ iná nìtumọ̀ ẹni tó máa ti pé kí wọ́n sá lọlẹ̀ pẹ̀lú gbogbo aṣọ yẹn àti gbogbo kí wọ́n lọlẹ̀ bẹ́ẹ̀ fọlọ́wọn ọba tí wọ́n jẹ́ pé kàmáàlù kòdó wà zol èèyàn ṣe fọlọ́wọn ọba pé èèyàn forí balẹ̀ fọlọ́wọn ọba ó sì yẹ pé fọlọ́wọn ọba yẹn ẹ kọ́ àṣọkan ní àbùkátà àṣọkan ní àbùkátà àbí ara rẹ̀ kan ní àbùkátà tí pé kó wá forí kan lè fọ́ lọ́nà lọ. Sọ yẹn náà bára tó ní ọ̀rọ̀ tó jẹ́